Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti gbogbo tí mo wá. This is DG Naija. Don't forget to subscribe, like and share. Àbọ̀lẹ́rẹ́ tún ti gbé tuntun jáde o. Ó ní àwọn NURTW òun tí advice yín òun sọ fún yín but ẹ̀yin rò pé ìjà ni. Wọ́n ní kò ń ṣe ní kò ń ṣàna ní Ṣàmẹ́lọ̀ tí ń lùyàn lóríṣiríṣi káàkiri àti láàárín àwọn ọmọ ẹgbẹ́ NURTW. But Àbọ̀lẹ́rẹ́ ní tóun bá sọ fún yín ó dàbí ìgbà tóun pèsè ẹ̀yìn MC Olúọmọ ni. Ló tún mú ọ̀rọ̀ ẹ ló tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bíi the same Ṣàmẹ́lọ̀ nǹkan tó fojú Wàsíù Àyìndé rí àwọn lélẹ̀ ìbò gbẹnu tán kò ṣe fẹnu sọ ẹ̀yin èèyàn ẹ mọ̀ pé bó ṣe ń gbóná láì mọ̀ máa mú wá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan wà ní kẹ́ jókòó kẹ́jẹ́ ká jọ pọ̀. Àbọ̀lọ́rẹ́ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rí àwọn ìwà ìpáǹle tí ọ̀gbẹ́ni Ṣàmẹ́lọ̀ tó wù láàrin àwọn national ẹjọ́ ẹ jẹ́ ká gbọ́ ìpínlẹ̀ lẹ́nu Àbọ̀lọ́rẹ́. Ẹbí pé mo nílì yín mo bu yín ní ìbú yín but máa make summarize video tí mo ṣe lánàá máa tuntun sọ́nbì níwọ̀nba tó bá lè gbà bí. Àkọ́kọ́ ni pé nǹkan tó ṣẹlẹ̀ èèyàn tó lùyàn pa ṣe first time lílé tó ti ń ṣe nǹkan yìí kó tó di báyìí àti kékeré láti máa ń pẹ̀ka àrókò tó bá dàgbà tán ipá ò ní kà. Àwọn èèyàn ti ń make complain ní gbogbo ibẹ̀ yẹn for so long. Táwọn èèyàn bá ti make complain lórí nǹkan ẹsẹ̀kẹsẹ̀ ó yẹ kẹ́ máa gbé gbèsè lé lórí. But nínú iṣẹ́ national union yìí ó ní rules and regulation. Gbogbo àwọn tó ń ṣe national union lénìí wọn ò mọ̀ ń pa ẹ̀ wọn ò dẹ̀ sí nínú iṣẹ́ yẹn gbogbo. Ṣàmẹ́lọ̀ tó lu èèyàn pa yìí náà ó ti fẹ́ kàn jáde tẹ́lẹ̀ ó ní iṣẹ́ yìí wọ́n fi compensate àwọn ní kẹ́nìbọ̀dì má bá wọn dá sí. Ìgbà yẹn ló ń gbé Wàsíù Àyìndé Alhaji Wàsíù Àyìndé lórí ọmọọba níjẹ̀bú tó ń gbé ṣépè tó ń gbé anybody ṣépè mi náà gbaná tó ń ṣépè fún Olúọmọ ṣépè fún gbá ṣépè fáwo tó ń sọ̀rọ̀ tó ń bú èmi yìí náà tó ń ṣépè tá à ń complain nígbà yẹn pé ẹ ní àwọn èèyàn lára níbẹ̀ yẹn ẹ ń lu àwọn ẹ jẹ́ ká gbàgbé pé bóyá faction or no faction ẹ ní àwọn èèyàn lára ẹ ní aráàlú lára. Kí la gbèrò ń tà tó ń fowó kún owó tíkẹ́ẹ̀tì kí la gbèrò ń kà tẹ́ ń tà tẹ́ ń fún kí lẹ̀ ń tà ẹ̀ ń ta gúgúrú ni àbẹ́pà àbí gààrí àbí kúlíkúlí. Tábà tí wọ́n sọ fún yín pé ẹ ṣe jẹ́jẹ́ ẹ máa sọ dìjà tábà sọ fún yín pé ẹ ṣe pẹ̀lẹ́ ẹ máa sọ dìjà kò dẹ́ ń ṣe bẹ̀yẹn nìkan ló ti ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ káàkiri many places ní Lagos State kò tí tó 2-3 months àyè sọ̀rọ̀ ń pa kan tó ń ṣẹlẹ̀ ní gbogbo ọ̀nà Ṣàngó Àgbàdo Ìjàyè nǹkan tá à ń sọ fún yín pé owó tó ń gbà bó ṣe máa ń treat àwọn èèyàn wọ́n máa gbowó láàárọ̀ wọ́n máa gbowó lọ́sàn wọ́n máa gbowó lálẹ́ wọ́n máa owó orúkọ ara wọn tún máa fi tẹ tíkẹ́ẹ̀tì wọ́n tún máa gba illegal money obstruction money kíní kan money owó kan money ẹni aráàlú lára. A dẹ̀ ń sọ fún yín pé nǹkan tẹ̀ ń ṣe yẹn ní aráàlú lára kàkà kẹ́ listing kẹ́ make amendment kẹ́ find solution sí nǹkan yẹn the next thing tẹ́ máa ṣe ìpele wọn máa ṣẹ́. Ó wá surprise fún mi tí n bá sọ̀rọ̀ gbogbo yín máa jáde máa bẹ̀rẹ̀ sí ní ṣépè ẹ máa bẹ̀rẹ̀ sí ní tan fídíò ẹ máa bẹ̀rẹ̀ sí ní ṣépè oríṣiríṣi nǹkan wá ṣẹlẹ̀ ń sìn ààrẹ anybody inú yín kẹ́ wá jáde kẹ́ wá ṣe fídíò. Nǹkan tí mo believe pé kí fídíò kọ́kọ́ jáde ni pé nínú state house yẹn gangan torí pé tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ yín lẹ mọ̀ bẹ́ ṣe máa sáré throw shade yín lẹ mọ̀ bẹ́ ṣe máa sáré sọ̀rọ̀ mo dẹ̀ believe pé kẹ́ ti tan kámẹ́rà sójú báyìí. Number one thing ni pé kẹ́ kọ́kọ́ expel Ṣàmẹ́lọ̀ yẹn kẹ́ kọ́kọ́ expel ẹ̀ kúrò nínú union láti kọ́kọ́ fi mọ̀ pé union wọn ò faramọ́ tó ṣẹlẹ̀ yẹn kí union kẹ́ kọ́kọ́ expel ẹ̀ dànù kọ́ ṣẹ̀ṣẹ̀ wá even ibi tó ti ṣiṣẹ́ kọ́ wá yan àwọn èèyàn lọ bẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ń bẹ̀ kọ́ máa ṣiṣẹ́ from that place kí report máa láti bẹ̀ yẹn kó máa land sí state council nítorí yẹ kó máa lọ nìyí torí pé gbogbo bó ṣe máa ń ṣe ní gbogbo bẹ̀ yẹn ariwo ti ń lọ tipẹ́tipẹ́ tẹ́ẹ̀rí nǹkan kan ṣe sí máa fi ń ṣe tẹ́ ń fi gbòṣe gbòólé and nǹkan yìí ń lọ káàkiri ní everywhere ojú náà máa gbowó láàárọ̀ máa gbowó lọ́sàn ó máa gbowó lálẹ́ kódà àwọn kan fẹ́ lè máa gbowó lóru. A dẹ̀ jáde a sọ fún yín a sọ jáde nǹkan táwa bá ti sọ tàbá mistake rí point nínú ọ̀rọ̀ bẹ̀tẹ̀ yìí tẹ̀yìn fẹ́ fi bẹ́ẹ̀ bú yẹn lẹ máa mú dání wọn mo ṣe máa ń bi yín léèrè pé kí lẹ̀ ń tà kí lẹ̀ ń tà kí lẹ̀ ń rà tọ́ba ní kódà kí owó epo nígbà kan kówó epo lọ sókè díẹ̀ yúnà náà fowó kún owó tiẹ̀ náà wọn náà sanwó di dọ́bù
anybody wá ń ṣe bala bolo bala nítorí pé iṣẹ́ yẹn ni constitution. Kò sí téèyàn bá fẹ́ jẹ chairman, ó máa ní constitution lọ́wọ́. Ó máa gbé constitution, ó máa ń ta constitution fún wọn ni, ó máa ta fún wọn báyìí constitution òfin tó díẹ̀ rẹ̀, òfin tó gbé ẹ̀dẹ̀ gbogbo ẹ̀ wà ń bẹ̀. None of them nígbà tó sọ pé òṣèlú ló ká wọn dé, àwọn tó dẹ̀ mú ń pa union yìí pọ̀ rẹpẹtẹ, ẹ ti gba gbogbo wọn sẹ́yìn, ẹ ti lé gbogbo wọn sẹ́yìn. Àwọn tó ṣèlú bá gbédé, ẹlòmíì kò wá mọ́tò rí, ẹlòmíì ò wọ ọ̀kadà rí, ẹlòmíì ò wá márúwá rí. Ẹ kọ́ dédé lọ gbé wọn wá, ẹ wá gbé wọn lé àwọn tó ti ń wà di iṣẹ́ yẹn. Ẹlòmíì ti ń wá márúwá ń sẹ, ẹlòmíì ti ń wọ ọ̀kadà ń sẹ for the past 5-10 years. Kò jẹ́ executive rí. Gbogbo àwọn people yìí náà dẹ̀ lára ìlú ni wọ́n dìbò. Ẹ ní gbé àwọn yẹn síbẹ̀, ẹ ní gbé àwọn tó ti ń jìyà iṣẹ́ yẹn tó mọ̀ paṣẹ, ẹ ní gbé wọn sókè. Àwọn tó wá jẹ́ pé tó ń ṣe yẹsà bàbá àsàlẹ̀ tó ń ṣe kíní kàbí àwọn tó ń bá yín ṣe jákujáku, àwọn ilẹ̀ máa gbé sókè. Ẹ máa fi dojú àwọn tó mọṣẹ́ union yẹn gangan. Gbogbo àwọn tó wá mọ̀ pa union ti lé wọn dànù, ẹ ti lé wọn sáyé ti fún wọn ṣọmọṣẹ́. Àwọn náà wá dákẹ́ fọwọ́ lẹ́rọ wọn wò yín ran. Àti obstruction money o, àtọwọ́ kan money o, ibòmíì ní unity míì. Kódà mo sì gbọ́ bì kan bẹ́ẹ̀ ní Jákàndé tó ń lọ sọ́nà Àjà àbí Lẹ́kí, the same unit wọ́n gbowó lọ́tún, wọ́n gbowó lọ́sì, wọ́n gbowó booking bí, wọ́n gbowó booking bí, wọ́n gbowó tíkẹ́ẹ̀tì bí, wọ́n gbowó tíkẹ́ẹ̀tì bí. Kò tiẹ̀ ní sympathy kankan fún aráàlú, ní sympathy kankan fún àwọn tó ń wa mọ́tò. Iṣẹ́ tí mo mọ̀ dáadáa ni wàá rí driver mi kó tó kú ilé ẹ̀ láàárọ̀, driver fẹ́ jáde lẹ́rọ, ó máa mú owó sápò, ó máa kọ́kọ́ owó agbèrò ló máa kọ́kọ́ kó sápò náà, because ó mọ̀ pé tóun bá lọ ọ̀n ní jẹ́ kí mọ́tò òun lọ, wọ́n á dá òun dúró, àbí wọ́n tún lè lu òun gan. Owó kódà kẹ́lómi tó fún ìyàwó ẹ̀ lówó ńlé, ó máa kọ́kọ́ yọ owó agbèrò dání sápò náà kó tó yọ owó kéèyàn fẹ́ yọ owó fáwọn ọmọ. Yes, nǹkan tí mo mọ̀ ní lọ bèèrè ọ̀rọ̀ tí mo sọ lọ àwọn drivers. Wọ́n máa ti wọ́n fowó agbèrò láàárọ̀ kùtùkùtù wọ́n ti jáde báyìí. Ẹlòmíì kí ni mọ́tò ẹlòmíì máa gbé mọ́tò síta, ẹlòmíì máa gbé owó transportation ò tiẹ̀ wá ń hun àwọn èèyàn ṣe mọ́. Ẹlòmíì máa gbé mọ́tò síta ń sìn, ó ń gbé mọ́tò lọ, tí mọ́tò ẹ bá bàjẹ́, òun àti owner ẹ̀ lọ́jọ́ ní problem, kí lè agbèrò fi dá sí. Tó bá dẹ̀ ti já tíkẹ́ẹ̀tì láàárọ̀ tó bá lọ, tó bá pé ìrọ̀lẹ́ ló tó parí mọ́tò ẹ̀, tó bá padà wá, gbogbo owó yẹn máa gbà lọ́wọ́ ẹ̀. Ẹ máa ní mo ti rí ẹ láàárọ̀, ẹ fẹ́ mọ̀ bóyá mọ́tò ẹ lọ bàjẹ́ níbì kan, ẹ máa gbowó lọ́wọ́ ẹ̀. These are all the things. Ní provision kankan tẹ́ ń ṣe. Yes, ó ń bú mi àbí ó lè máa ṣépè fún mi. Èpè tó bá ń ṣe fún mi wọ́n ló máa jẹ́ sí, because mò ń sọ òótọ́ ọ̀rọ̀ fún yín, mò ń sọ̀rọ̀ sí làákàyè yín. Ẹ máa jókòó sínú hòtẹ́ẹ̀lì, àwọn ọmọ ọṣẹ́ yín máa lọ máa ṣiṣẹ́, tó bá ṣiṣẹ́ tọkàn bá kó wá fún yín ní hòtẹ́ẹ̀lì, ẹ mọ̀ nǹkan kan tó ń ṣẹlẹ̀ lórí feed. Àwọn bí most of you people ní garage. Ẹni tí ò bá ní garage kò yẹ kó belong pé òun fẹ́ jẹ chairman bí kankan. Ẹ láti ní garage bí tẹ́ ń jókòó síbi tí garage yín wà. Every gbogbo ojú ọ̀nà lẹ ti máa gbowó. Bá ṣe sọ fún yín náà nìyẹn nípa àwọn tó ń kó oúnjẹ wọ̀lú, àwọn tó ń gbé lùbọ́, àwọn tó ń gbé gàrí, àwọn tó ń gbé ata, àwọn tó ń gbé ewédú. Kódà kí mọ́tò lọ ra ọjà, káwọn láàárọ̀ kùtùkùtù àwọn ọlọ́jà, àwọn ìyá lọ́jà, àwọn kankan wọ́n ti jí lọ mile 12. Wọ́n ń bọ̀ láti mile 12, mọ́tò wọn ń gbóúnjẹ bọ̀, gbogbo bí tí mọ́tò wọn bá gbà kọjá ẹ máa gbowó lọ́wọ́ wọn. Gbogbo owó tẹ́ ń gbà yìí wọ́n máa gbé lórí ọjà, àtàmà wọn, kíní kan máa àwọn wo ẹ̀yin náà ń contribute sí ní lára. Tabade sọ fún mi pé ẹ fọ àwọn mọ́tò tó ń gbóúnjẹ lẹ̀, èpèlè máa ṣẹ́, èpèlè máa ṣẹ́. Ẹ̀yin ẹ̀dẹ̀ lè bọ́ sí di nǹkan ìkẹ́ṣiṣẹ́ yẹn. Ẹ mọ̀ báwo làwọn driver yìí ṣe ń ṣe wàhálà sí, báwo lọ ṣe ń di steering ilẹ̀ ẹ̀dìmú yìí, kọ́kàn ilẹ̀ ẹ̀dìmú yìí ó lè. Àfi kẹ́kọ̀ọ́ gbowó sápò kẹ́ wá gbé gòdù sọ́rùn, kẹ́ máa ṣe igi yàrá yòlò ó lè. Ìwọ náà lọ ṣiṣẹ́, Tabade sọ pé wá lọ ṣe ẹ̀ẹ́dẹ̀ lè ṣe nǹkan kan. Ọ̀lẹ ni ọ̀lẹ mo sọ wípé ọ̀lẹ ló capitalize life wa rẹ̀ lórí union. Find something doing. Tó bá lọ bèrè pé kí ni wọ́n ṣe sẹ́lẹ̀ ni mo ń ṣe business kan, business wo ló ń ṣe, kí ló ń ṣe, kí ló ń láàgùn ṣe. Wàá rí pé the end máa dé, the end is coming. Tá bá ń bá yín sọ ẹ̀ ní gbọ́, tá bá sọ fún yín ẹ̀ ní gbà, bí ohun tó dẹ̀ kẹ́ ṣe ẹ̀ ní ṣe, èpè ìjàlẹ̀ máa jà. Tá bá ní let there be gbogbo bí tí controversial bá wà, jẹ́ kí peace wà lọ́tún àtòsí, kí eye lè ṣiṣẹ́ yẹn wọnú ara yín. Di sin àwọn ọmọ tó ẹ̀kan ṣe wọn káàtì àwa dúpẹ́ sí pé àti ẹ̀dúpẹ́ fọ́lọ́run pé ìjà ti parí o. But àwọn tí ò fẹ́ kí Èkó settle sí wà ń bẹ̀ náà tó ń dàrú lọ dàrú bọ̀, ta ló yẹ kó kọlu mọ́tò ẹ̀, wọ́n kọlu mọ́tò agbèrò gbà lẹ́yìn ta ló yẹ kó bọ́ọ̀rẹ̀ kó báyìí pé wọ́n yẹ tó fi kọlu mọ́tò mi, kí ló ṣe ẹ́, ok kó dẹ̀ sọjú nù kó wọ mọ́tò ẹ̀ kó máa lọ. Kí ni iṣẹ́ olè, mbó ló ti rówó rà.
iṣẹ́ wo ló ṣe tó fi ra mọ́tò tó ń gbé ẹ̀ ọkọ̀ lu mọ́tò mi tó mú yàn tó lú tó lu téèyàn fẹ́ wọ coma and the same week ẹ lu yàn kan pa ẹni yẹn sì wà ní coma the same week tí ẹ bá lè mọ̀ pé àwọn pípọ̀ yóò fẹ́ ní feeling kankan pé àwọn èèyàn ẹ̀ tiẹ̀ ní feeling èèyàn rárá kò tí ì pé a week o tún ti lọ lu ẹlòmí tún ti lọ lu ọlọ́kadà again but nígbà tí ò sí orientation kò sí orientation lórí wọn because tó bá yẹ kó máa ń ṣe seminar ni tó ní orientate gbogbo wọn ni ìwà tẹ́rí lára ẹnìkan yẹn kò ń ṣe òun nìkan o gbogbo 90% ló wà lára wọn ìgbéraga kò sí nǹkan kan òun ló pọ̀ lára wọn ìgbéraga kò sí nǹkan kan ló pọ̀ o bẹ́ẹ̀ tó bá yẹ pé orientation máa ń wà ni tó máa ń bá wọn sọ̀rọ̀ ni o lè rí old union member old union àgbáwo union àbí tó ti bẹ̀rẹ̀ union ti pẹ́ àbí tó mọ̀ pa union kó ṣe irú nǹkan tó ṣe yẹn o lè rí àfàwọn màjèsí yìí náà ni àwọn tó sáré jíde yìí náà ni àwọn tí ò mọ̀ kankan pa èyí náà ni lọ wo àwọn àgbà union lọ wo wọn o lè rí wọn o máa rí wọn máa because wọ́n ti ní experience constitution ẹgbẹ́ ẹ wà lórí wọn but àwọn tó yẹ̀ṣẹ̀ kódé tó ṣèlú kódé yìí náà ni tó bá dẹ̀ jáde bá wá sọ fún wọn pé nǹkan tẹ́ ń ṣe yìí eléyìí wrong eléyìí right gbogbo ọmọ abọ́ sórí social media ìpè náà máa ṣe get out kíní kan ó lè ní ọmọ àbẹ̀ sí ní ràràbù fún mi ọmọ àbẹ̀ sí ní ṣépè ọmọ àbẹ̀ sí ní soríṣiríṣi àwọn fáǹsì wọn náà máa ṣépè fún legacy wọn máa soríṣiríṣi because they know nothing ọmọ kankan owó fà owó olè owó àwùf olè owó àwùf òun nìkan lè fẹ́ kankan gbó ó wà dà ó iṣẹ́ wa là ń ṣe iṣẹ́ wa ní kí ẹ máa dá ikí iṣẹ́ wo ni iṣẹ́ olè iṣẹ́ wo ni iṣẹ́ olè tá bá sọ fún yín ẹ̀ ní gbọ́ tá bá sọ fún yín ẹ̀ ní gbà ókè ó ti ṣẹlẹ̀ ń sin ó yá tó wá jẹ́ ní kẹ́ à ń lọ pé condolence àbí kẹ́ ọkọ̀ jáde kẹ́ ọkọ̀ yóò ẹ̀ bí kó yẹ kí gbogbo everywhere ka summer emergency meeting kọ́kọ́ expel yẹ̀ dànù kó tẹ wá kí warning big warning kó wà fún gbọ́ national union pátá kí big warning wà fún wọn kẹ́ wá sanitize kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní àwọn monitoring àbí àwọn task force wọ́n jáde kọ́ jẹ́ kó gbàṣẹ́ pé hòtẹ́ẹ̀lì ẹ máa ń jókòó sí ẹ máa ń kó wá báyìí ni ẹ máa ń kó wá báyìí ẹ ti ń bò mí ẹ ti ń bú mi ó ti ń ṣe pé máa wo wọn bọ̀ bí ẹ máa wò wọn o ní abẹ́ kọ́mẹ́ǹtì yìí ẹ máa wò wọn máa wá bẹ́ẹ̀ wọ́n máa wá bẹ́ẹ̀ máa wá kọ́mẹ́ǹtì àtàwọn ìyàwó àwọn girlfriend wọn tọ́jọ́ máa ń láfíìsì owó káàkiri àwọn náà máa wá bí wọ́n máa wá ṣe pé ọgbó ẹ máa wò wọn wọ́n máa wá ṣe pé torí pé wọn kì í fẹ́ gbé òótọ́ ọ̀rọ̀ yẹn ó máa ń korò létí wọn àní ẹgbẹ́ sẹ́ǹsì yín kalẹ̀ tẹ́ bá gbowó láràlú kílẹ̀ yín náà dá padà kílẹ̀ yín náà ń ṣe kílẹ̀ fi ń contribute kò ṣe pé kẹ́ máa ní aráàlú lára ká tó sọ fún yín pé gbogbo owó iṣẹ́ ó ní time tí union gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ṣé ó ní time tí union gbọ́dọ̀ close any closing hour union ẹni tọ́lọ́pàá bá rí ẹ mú gbogbo ẹ̀ ló yẹ kẹ́ ṣe tá bá dẹ̀ sọ fún yín ìpìlẹ̀ máa ṣẹ́ ìjà lè máa jà ẹni èmi fẹ́ kí fídíò yìí gùn jù àbọ̀ lásọ fọ́mọlúwàbí tó bá wọ̀nyí kó wọ̀nyí létí.